sórí ìwọ tó lọ Facebook tó wá mú fọ́tò mi tó pics mi sí rẹ̀ tó gbé láǹkùsà ìyún mọ́tò 70 million àbí yẹn ló wọ́n ń tà tó onímọ̀ra mọ́tò ó ti dá wàhálà lẹ̀ sáyé mi o ó ti dá wàhálà lẹ̀ sáyé mi o into sì ṣe ìyá àrọ́mọdọ́mọ rẹ̀ ó jìyà rẹ̀ o into dánwò yìí into dánwò kó tó bọ́nu rẹ̀ tó mo ṣe wà yìí gbogbo ẹbí mi ní bíìlì mi ní ìsìn ilé ìsinmi mọ́ gbogbo bí mo bá lọ báyìí ní ìsìn wọn kọ́ mọ́ kí mi congratulation sọmọ pọ̀ fẹ́ dínà àwọn olóore mi ìsìn lówó lọ́wọ́ ọ̀bẹ̀rù ọlọ́ọ̀bẹ̀rù ọjọ́ àti sùn ìwọ tó ọjọ́ gbéra rẹ bẹ́ẹ̀ náà lẹ́ni mo kọ́lé fún ìyá mi mo kọ́ kí wọ́n pè sùkúù èmi gan tí ì lọ sùkúù ìlọléèwé ó sì sọ onímọ̀ kọ́lé ìwé fún ìyá mi ọ̀bẹ̀rù ọlọ́run tí ẹ jẹ́ kí ìyá mi ọ̀rẹ́ ìsìn lọ́rùn wọ́n dẹ̀ gbọ́nà kí ló dé bá mi ti pè mí lónìí kò sí bí bá mi pín nọ́mbà mi káàkiri ìyún bá kẹ́ni bá mi wọ́n pín nọ́mbà mi kí ni ìsìnra mọ́tò why you dey do like this now mọ́tò ẹ̀yọ̀kan náà mọ̀ ń gbé kí àwọn olóore tó fẹ́ràn olúwẹ̀ ọ̀ọ́ni jẹ́ wọ́n ràn mí lọ́wọ́ what I do for them kí mo ṣe fún ọ ṣe bí wọn náà bí mi kí ló dé ẹ sì rọra máa parọ́ Facebook ṣe wọ́n fi ṣe yín ni wọ́n dè dùn náà kí mo ṣe kódà lẹ́kùsà ẹlẹ́dàá mi ẹ̀mẹ́ta péré mo wọ mọ́tò orí láyé mi a sì ń lọ bá tí wọ́n rẹ́ǹsì rẹ̀ fún wa ni tí ó ráyè rẹ lóde ọkọ bá mi ní ìsìn mo máa ń forí pamọ́ kí n lè post sí WhatsApp mọ́ gbogbo WhatsApp mi ló ti bàjẹ́ congratulation lọ́tún congratulation ló sì ká ló tiẹ̀ ṣòwò fún mi kí n tiẹ̀ ra mọ́tò ń gan lọ́wọ́ sànù mi àmọ́ sórí tó ṣe àrọ́dọ́mọ rẹ ó jìyà rẹ o torí bá mi ní ìsìn wo òṣùwọ̀n wọn lè wo bá mi ò lójú oorun ń bíìlì mi káàkiri ni lágbára lẹ́gbọ̀gbọ̀ àwọn tó ọmọ ní ọmọ bíìlì rẹ ìwọ tó dánrù kíní wò ní sọjú báyìí lọ.